ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi wo fídíò yìí ni. Ẹ káalẹ́ gbogbo ọmọ Nàìjíríà ní tilé toko tẹ́ bá ń wò mí èmi Ìyálóde ni mò ń sọ̀rọ̀ Mr. Kọ́láwọlé Aláwọdé mo dúpẹ́ lọ́wọ́ yín. Báyìí ẹ wo déètì òní gbogbo ọmọ Nàìjíríà Mr. Kọ́lá Aláwọdé tàn mí pé òun ò ràn mí ní Mọ́kà wọ́n parọ́ fún mi títí mo wà nílé báyìí o. Òní ni Saturday òní ni sátidé mo wà nílé lọ́wọ́lọ́wọ́ báyìí lónìí sátidé tí í ṣe on the 10 ọjọ́ 10 oṣù karùn-ún mo wà nínú ilé mi báyìí o. Mi ò tí ì lọ sí Mọ́kà o ọkọ mi sáré pé kí ojú ọmọ tì mí wọ́n lọ bá mi yáwó lọ́wọ́ báyà oníkòkó. Àwọn báyà tó yá wọn lówó gbogbo wọn wà láyé wọn ò tí ì kú o. Sotiye gbogbo wọn wà láyé wọn ò tí ì kú. Ìkànnì ni mo sanwó gbogbo àwọn tá a jọ sanwó pọ̀ báyìí wọ́n ń gbọ́ báyìí èmi ni mo sanwó kàn. Sotiye mo wá rí i pé wọ́n ní wọ́n pósì kéne kan tí Kọ́lá Aláwọdé sọ fún bàbá àgbàlagbà kan pé òun ló rán mi ní Mọ́kà. Kọ́lá Aláwọdé bẹ̀rù Ọlọ́run bẹ̀rù àtibọ̀tán kó bẹ̀rù ọjọ́ alẹ́ rẹ̀ tó bá parọ́ mọ́ mi tó bá fẹ́ kí Ọlọ́run mú ọ má parọ́ mọ́ mi má sì tinú mi mọ́rọ̀. Gbogbo àwọn tó fún ọ lówó pátá pé kó fún mi nígbà tí ọ̀kan di ìsọnù lọ wá bá mi nínú ilé ó fún mi ní 1,802,000 ní lọ fún mi nínú ilé ní owó tó wà lọ́wọ́ mi láyé lọ́run láti ìgbà tẹ́mi pẹ̀lú rẹ̀ ti jọ dòwò pọ̀ tá a ti jọ wà ó ní owó tó wà lọ́wọ́ mi Kọ́láwọlé ó wá sọ fún gbogbo ọmọ Nàìjíríà pé wọ́n lọ rán mi ní Mọ́kà tó bá ṣe pé bẹ́ẹ̀ lórí ó kú ọkọ̀ lọ́hùn tó bá fẹ́ ṣe bísínẹ́sì tó bá ń sọ fáwọn bàbá àgbàlagbà pọ̀ fẹ́ rán wọn ní Mọ́kà ntẹ́yìn ò bá tó èyí sọ pé òun ó ṣe o ẹni tó bá jẹ́jọ́ òbò fapọ̀n tó bá rò pé òun lè mú jẹ gbé òun o èmi ò ní nǹkan kan tí mo fẹ́ sọ Sotiye òótọ́ ọgbẹ́ mi síta ìwọ lọ jẹ́ kí wọ́n mọ̀ mí mi ò bú ọ pé báyà ọ ṣe mí lóore ṣùgbọ́n orí ahọ́n lọ ṣe mí ó kú ọkọ̀ lọ́hùn orí àwọn ìní ìwọ Kọ́lá Aláwọdé lọ ṣe fún mi oore tí ò dé sàlẹ̀ kùn oore ẹnu lásán ọdójú tì mí ọgbẹ́ mi dé agbami odò tán ó wá sọ fún gbogbo ọmọ Nàìjíríà pé lọ́ràn mi ní Mọ́kà irọ́ lọ pa fún mi láì fún mi ní nǹkan kan. Ẹ wo iye tí wọ́n ń lọ Mọ́kà lọ́dún gbogbo ọmọ Nàìjíríà ṣé 1,080,000 ni wọ́n ń lọ Mọ́kà gbogbo ọmọ Nàìjíríà ẹ gbọ́ mi ṣé 1,080,000 ni wọ́n ń lọ Mọ́kà ọwọ́ àfọkọ̀ mi gbowó lọ́wọ́ gbogbo àwọn èèyàn ọ̀fà káǹtì mi síta fáwọn èèyàn ọwọ́ àfi àkáǹtì tiẹ̀ síta wọ́n ń parọ́ pọ̀ ti fún mi lówó orí mi yóò dà orí gbogbo Ìyálóde àgbáyé tí ń bẹ nílẹ̀ káàrọ̀ òjìrè nílẹ̀ Yorùbá tó gbàsọ lára wọn yóò dà fún Kọ́lá Aláwọdé. Ṣé rí gbogbo ọ̀rọ̀ tí Ìyálóde sọ nínú fídíò yìí irọ́ pátápátá ni gbogbo ẹ̀. Ẹ kọ́kọ́ bá mi béèrè lọ́wọ́ Ìyálóde wípé ǹjẹ́ ṣé téèyàn bá tiẹ̀ fẹ́ help èèyàn láti lè báyàn ṣe nǹkan kan lákọ̀ọ́kọ́ ṣé èèyàn máa ń mọ̀ yọ ọ̀sọ́jọ́ sọ lọ. Ẹ bá wo fídíò first time tí wọ́n kọ́ gbé Ìyálóde wá sórí program mi ntẹ́mi àti Ìyálóde sọ ni wípé lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ máa lọ sí Mẹ́kà àwọn fans mi náà máa gbé yín lọ Mẹ́kà lágbára Ọlọ́run ṣùgbọ́n tẹ́ bá wo ọ̀rọ̀ yìí dáadáa ẹni tó yín mo sọ fún pé lágbára Ọlọ́run yóò lọ Mẹ́kà tí mo dẹ̀ ti bá pé Labib Lágbájì níbi ìjọ́ kejì ìjọ́ kẹta ọjọ́ yẹn mo dẹ̀ send the voice note yẹn sí wọn pé ẹ wo mo ti bá yín pé Labib Lágbájì o àwọn náà ti gbà. Now later nígbà tó di bí ọ̀sẹ̀ kan tí mo wá lọ sọ́dọ̀ wọn náà ẹ̀sẹ̀ wá sọ fún mi pé ẹnìkan fẹ́ fáwọn ní 25 million. Mo wá ní wò pé ìgbà tí èèyàn fẹ́ fún 25 million kí ló fa kéèmì tó mọ intervene sọ̀rọ̀ yìí mọ́ lẹ́nu tó jẹ́ wípé oko ni wọ́n ń gbé tẹ́lẹ̀ kí n tó gbé wọn wá sí gbòòrò oko ni wọ́n ń gbé tẹ́lẹ̀ èmi kàn fẹ́ Ìyálóde ọ̀sẹ̀ mi o
ṣùgbọ́n àwọn irọ́ tí wọ́n pa mọ́ mi lèmi fẹ́ clear out mo sì fẹ́ kó yé gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pé ìyálóde tẹ́ ń wò yìí òun àṣẹmí o ṣùgbọ́n agbẹ́jọ́ ẹnìkan dá Yorùbá sọ pé àgbà òṣìkà ni nígbà tí ó tó yá tí mo tún lọ sọ́dọ̀ ìyálóde tún ní ẹnìkan ti sọ pé àwọn fẹ́ rán wọn Mẹ́kà gan mo ní ó tiẹ̀ ti dá abẹ́yẹn ni ayé pé kèmí kúkú jáwọ́ lórí processing tí èmi fẹ́ máa ṣe ó ní kò sí wàhálà torí ẹ̀ ló jẹ́ kèmí withdraw láì mọ̀ wípé ẹnìkan kò fún ìyálóde 25 million láì mọ̀ wípé ẹnìkan kò promise ìyálóde pé yóò ràn lọ sí Mẹ́kà èmi dẹ̀ ti sọ fún ìyálóde from day one wípé instead tẹ́ fi lọ Mẹ́kà tàbí Jerusalem ẹ ṣe kọ́kọ́ tún ilé yín ṣe ilé yóò tí ì ṣe é rí ilé yóò dùn wò ẹ ṣe kọ́kọ́ ṣe ilé kílé ìdùn wò kílé yìí kó dùn wò lójú wọ́n ní Mẹ́kà àti Jerusalem ló wà lọ́kàn wọn yín dẹ̀ sọ̀rọ̀ along the line wọn carry me along tí n bá bi wọ́n léèrè gan pé màmá bó lọ́rọ̀ Mẹ́kà yín nǹkan táwọn máa ń sọ ni pé kí n má wọrí Ọlọ́run ó ṣe yín dẹ̀ sọ nǹkan kan mọ́ lẹ́yìn yẹn ṣùgbọ́n mo kàn fẹ́ kí ìyálóde rántí wípé orí prógráàmù mi yìí kò sí ìrànlọ́wọ́ kankan tó wá fún ìyálóde agan sọ kò sí ìrànlọ́wọ́ kankan tó wá fún ìyálóde lẹ́yìn prógráàmù mi tí wọ́n lè sọ wípé àwọn ní ìgbẹ́kẹ̀lé lórí tó bring àwọn up tó kọjá prógráàmù tí mò ń ṣe tí mo fi gbé wọn jáde ní Yorùbá Dùn Online TV kò sí prógráàmù yẹn tó bring wọn up tó kọjá prógráàmù yẹn along the line gbogbo ẹ̀dẹ̀ ń lọ ìyálóde ọba mi sọ̀rọ̀ nípa Mẹ́kà ó wá good 9 minutes ìyálóde ń sọ̀rọ̀ pé àwọn kan wípé mo lo àkáǹtì mi láti máa fi gba owó on behalf of her mo á ní kí ìyálóde fa ibi tí mo ti lo àkáǹtì mi jáde tó bá yẹ pé course táwọn èèyàn ń pè mí nítorí wọn ni mo fẹ́ sọ ni mélòó ni mo fẹ́ sọ tó jẹ́ wípé torí ẹ̀ ló jẹ́ kí n sọ pé tí n bá sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa bàjẹ́. Now àwọn ọ̀rẹ́ mi tó send owó sí màmá tán send sí mi pé kí n lọ fún màmá pé kí màmá bá wọn ṣiṣẹ́ mo mà fún lówó yẹn màmá mi dẹ̀rù pé ṣiṣẹ́ yẹn rárá dé ni ṣùgbọ́n lọ́kàn tèmi èmi ò bá yín jà kódà èmi kàn fi jẹ́ kí mo kàn fẹ́ fi clarify ara mi jáde káwọn yẹn lè mọ̀ wípé èmi àti àjọ ní ìjà kankan ṣùgbọ́n kí àlàyé yẹn jọ kó lè bá yé àwọn èèyàn lórí àlàyé nǹkan tẹ́ gbé sórí social media káwọn èèyàn tó wá máa dá mi lẹ́bi kí èmi náà kọ́kọ́ rojọ́ tèmi jáde káwọn kan tó wá máa dá mi lẹ́bi. Ìyálóde tẹ́ ẹ bá gbàgbé iṣẹ́ ọ̀rẹ́ mi yẹn tó wà ní UK mo fún ṣiṣẹ́ yẹn dè ní o owó ẹ̀ mo fún yín ọ̀rẹ́ mi tó wà ní Mexico mo fún ní iṣẹ́ rẹ̀ ó bá yín sọ̀rọ̀ ẹlẹ́màá bá ṣe mo fún lówó ẹ̀ dè ní rìsíìtì ẹ̀mẹ́ lọ́wọ́ mi o ever and never ṣiṣẹ́ yẹn dè ní o ẹ jẹ́ owó yẹn mọ́lẹ̀ ni o. Now àpò ẹ má gbàgbé 175,000 rẹ̀ tẹ́lẹ̀ bá ṣiṣẹ́ ẹ rántí wípé ẹ kàn sẹ́ndì nǹkan kan wọ́n kan sí ni ó dẹ̀ pè mí mo wá ní kó má bínú ẹ máa rántí yẹn o. Now tẹ́yìn bá gbàgbé èmi ò gbàgbé èmi mo fà yín kúrò níbi tẹ́ ń gbé abúlé lẹ́ ń gbé èmi mo fà yín pé kẹ́ ẹ mọ̀ bọ̀ ká mọ̀ gbégbòrò màmá ṣe bẹ́yìn náà sọ ẹni bó ti jẹ́ pé Mẹ́kà wà lọ́kàn yín ẹ ní ẹ̀ lákòjọ rẹ̀ rí láyé ẹ̀ lákòjọ owó pé ẹ lè lọ Mẹ́kà rí láyé ẹ má gbàgbé kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ o torí pé wèrè kọ́ ní òròjọ́ wèrè kọ́ ní ọ̀dà o wèrè kọ́ ní òròjọ́ wèrè kọ́ ní ọ̀dà mi mọ̀ nǹkan kan nípa Mẹ́kà yín bẹ́ẹ̀ ṣe ń bà mí jẹ́ lórí social media tẹ́ ń bà mí jẹ́ tẹ́ ń sọ pé mo gbowó ẹ lọ wo fídíò yín nígbà tí mo wá bá yín bàdàn mo ní kẹ́ ẹ pé àkáǹtì Stanbic Bank yín bẹ̀ ẹ má gbàgbé pé ẹ pé àkáǹtì Stanbic Bank yín o ibẹ̀ lẹ ti pè bàtẹ́dẹ̀ pé Stanbic Bank àkáǹtì yín mi ò rò pé àkáǹtì mi wà lórí prógráàmù rí mo dẹ̀ tún fi fóònù nọ́mbà yín síbẹ̀ mi ò bá gbé èèyàn wá sórí prógráàmù kí n fi fóònù nọ́mbà rẹ̀ sórí prógráàmù rí láyé ẹ̀yin lẹni àkọ́kọ́ tí màá fi àkáǹtì nọ́mbà síbẹ̀ màmá tẹ́ bá lọ Mẹ́kà lénìí ẹ má parọ́ o orí prógráàmù mi lẹ ti gbowó orí prógráàmù mi òun lẹ ti gbowó màmá ẹ yọ irọ́ kúrò nínú ọ̀rọ̀ yín tí irọ́ bá ti kúrò nínú ọ̀rọ̀ yín gbogbo nǹkan yòókù ti rọrùn irọ́ yẹn nìkan ni mi ò fẹ́
tẹ́ ẹ̀ bá ti máa parọ́, tẹ́ ẹ̀ bá ti múrọ́ mọ́ṣẹ́ yín, wàláhì tàláhì ẹ̀ lè ní problem. Bọ̀ irọ́ yẹn gangan tẹ́ ẹ mú mọ́ ẹ, òun gangan ló fa problem. Mi ò bá yín jà, mi ò ṣe pé báyá pé kinní kan, èmi kàn ṣàlàyé ẹ̀rọ̀. N tó jẹ́ kí n fà sẹ́yìn láti mọ wálé yín, ẹ má gbàgbé pé ẹ ti pè mí lólè rí ní time kan tí mo wálé yín, tẹ́ ní mo yọ owó nínú àkáǹtì yín. Bóyá lẹ tún sọ pé nọ́mbà ni mo tún háàdì mọ́. Mo fẹ́ kẹ́ provide ẹ̀ jáde ibi tí mo ti háàdì nọ́mbà tí mo fi háàkì yín, nọ́mbà yín tí mo fi háàkì yín, mo fẹ́ kẹ́ provide ẹ̀ jáde. Lémi tí mi ò mọ fóònù yín báyìí lọ́wọ́, mi ò mọ fóònù lọ́wọ́, mi ò mọ orúkọ fóònù tẹ́ ń lò, bí Tecno ni, bí itel ni, bí Infinix ni, bí Samsung mi mọ̀. Kódà màmá, ibi tí mo fún yín láàyè dé lórí ọ̀fẹ́ lórí prógráàmù mi dé, mo fún yín lórí ọ̀fẹ́ lórí prógráàmù mi pé káwọn èèyàn kẹ́yìn àti wọ́n tún máa pera wọn, kẹ́ tún máa pera yín. Ṣé àpò oríṣiríṣi kọ́mẹ́ǹtì mò ń gbọ́ nípa yín bọ̀ tí mi ò ní jẹ́ kí ó hàn sáwọn èèyàn. Mo sọ tèmi, màmá, mi ò jẹ̀bi yín o, ẹ̀yin lẹ jẹ̀bi mi o. Inú mi dẹ̀ dùn wípé ẹ̀yin náà ti respond nínú eléyìí pé kí n má bínú. Ẹ ti sọ pé kí n má bínú, èmi náà dẹ̀ ti gbàgbé ẹ̀. Once ẹ ti ní kí n má bínú, mo ti gbàgbé ẹ̀. Ẹ ti mọ̀ pé ẹ̀yin lẹ jẹ̀bi pé mi ò jẹ̀bi yín. Mi ì jẹ̀bi yín lórí anything o. Gbogbo nǹkan pátápátá kò síbi tí mo gbà jẹ̀bi yín o. Inú mi dẹ̀ dùn pé ẹ̀yin náà ti respond sọ̀rọ̀ yìí. Inú mi dùn bẹ́ẹ̀. Mi ì jẹ̀bi yín o, màmá. Yóò máa dùn mọ́ wa, yóò máa korò máwọn ọ̀tá wa. Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi ní ìkànnì Wọ̀kìlùmọ̀ Yorùbá TV. Wọ̀kìlùmọ̀ Yorùbá TV.